àkèké. Ẹ pè fún mi kí n gbọ́ bẹ́ẹ̀ni tí ẹ mọ̀ rí o. Àkèké. A ní ẹ pè bẹ́ẹ̀ni tí ẹ mọ̀. Àkèké. Àkèké àti ìjà olóró ńlá. Àkèké. Alọ́kọ́lọ́ ń kígbe ìgárá. Àkèké. Ẹni tó mọ̀ ẹni mọ̀ kọ́. Ọ̀gá, ṣé ìdẹ̀rù pé scorpion wà nílé ìṣá? In fact èmi gùn wà ṣúọ̀ kí náà sọ báyìí sí oní tí wọ́n rò pé scorpion wà nílé mọ́sálásí yẹn débi báyìí ni ibẹ̀ ló wà. Ọ̀gá ẹ mẹ́jà ń blame ẹ mọ́ tó ṣẹlẹ̀ tí ẹ bá ṣe pé bàbá wa pè wá wípé òun ṣàlàyé scorpion ẹ̀yin nìkan lẹ mú irinṣẹ́ dání àwa yòókù mú irinṣẹ́ dání mo nígbàgbọ́ pé ìdí tí iron lady fi ń ṣe kíni tó fi ń afraid. wo ọ́fíìsà orí ọ̀rọ̀ yẹn sọ orí sọ gan ni ó ṣẹlẹ̀ gan. kọ̀ọ̀kan ẹ̀ tó ń kábì tó káwùsà tó ti ká ọdẹ yìí lẹ́nìí dandan ni kó yà bọ́ wáṣọ. so èmi lẹ́yìn wá dènà dè ń bí abẹ́rẹ́ tèmi á lọ kọ́nù kun tí yín tó di. ó sì dá fún ọ fún nǹkan tó sọ. bẹ́ẹ̀ni. wo àwa bọ́ sílé o àwa play pẹ̀lú ẹ̀ rárá afẹ́ wa mú ẹ ní o ta máa mú ẹ sáyé tí gbogbo ayé ọmọ yìí pé wọ́n ní criminal tó ń da ìlú rú. mọ́ make attempts láti sọ wípé o fẹ́ misbehave pé o fẹ́ gbẹ́sẹ̀ kan bí mẹ́ wo ikú ni o. mi ò bá tíjà wá lónìí mi ì bá ti yín wábì lónìí. ọ̀gá this guy ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ bí ajá ẹ̀ bá pógun ọdún láyé ẹ ògùn ni o bẹ́ẹ̀ ni àwọn àwọn máa padà pa let's move. mo kí gbogbo wa o àkùṣe ìlú lágbára Ọlọ́run iṣẹ́ yìí ó gbé wa o a ò ní ṣe lásán lórí ọ̀rọ̀ iṣẹ́ wa ni mo pè yín sí o inú mi dùn fún akitiyan wa àti àwọn ọ̀gá wa bọ́n ṣe wo iṣẹ́ wa tá à ń ṣe pàápàá jùlọ ní gbogbo agbègbè tá a wà àti nínú ìlú yìí bá a ṣe mú àwọn ọ̀daràn yẹn inú wọn dùn ṣùgbọ́n wọn ló kù níbọn ró lórí iṣẹ́ wa yìí ìdí tí mo lè fi pè wá ni pé iṣẹ́ ẹ̀ nídìí ká ṣera wa lóṣùṣù ọwọ́ ká ṣera wa lọ́kàn ká múlẹ̀ lórí iṣẹ́ wa yìí ká má bàa dalẹ̀ ara wa. Kò ní sẹ́ni tó máa sọ pé òun ò ṣe torí pé ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni dalẹ̀ abalẹ̀ lọ gbogbo wa la mọ̀. ọ̀rẹ́ tí yóò dalẹ̀ kò ní dalẹ̀ ọ̀rẹ́ tó bá dalẹ̀ kò ní dalẹ̀ o. ẹ ṣeun bàbá ẹ kú àgbà. ọ̀gá wa respect. ẹ kú ètò ẹ sì kú àtótó mi ẹ ní sì wá darí lágbára Ọlọ́run. inú mi dùn fún ohun tí mo gbọ́ ní ẹnu yín pàápàá jùlọ ọ̀rọ̀ lórí ó ṣe ìmùlẹ̀ ó ṣe ìmùlẹ̀ kò sẹ́ni tí ó sọ pé òun ò ní fẹ́ mọ̀lẹ̀ torí tá a bá ti rẹ́ni tó bá sọ pé òun ò fẹ́ mọ̀lẹ̀ láàrin a jẹ́ pé òun gangan ni ọ̀dàlẹ̀. especially ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ sà àdìdẹ́ tí mo fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ ní orí ìjókòó yìí lónìí wípé àwọn kan wà tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ o. ìdí àtìtúmọ̀ ni wípé tá a bá ti gbọ́ fìrìfìrì information wípé àwọn kan wà tí wọ́n ń ṣe nǹkan tí ò yẹ kí wọ́n máa ṣe lágbègbè àti àwọn tó jẹ́ pé alọ́kólóhùn kígbe ni wọ́n tá a bá ti gbọ́ tá a bá ti lọ síbi rẹ̀ mo lára láti sọ fún yín pé àní bá wọn bẹ̀ àní bá wọn bẹ̀ yàrá àsìkò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yìn tí ẹ bá ṣe ọpẹ́lọpẹ́ Ọ̀bísà Samuel tóun wá láti ìjọba ìbílẹ̀ mi òun ni à ń gbọ́ pé ó ń ṣe dáadáa kí ni àwa tá a wá wà ní ìjọba ìbílẹ̀ gangan kí wọ́n la wá kí ni a dúró mú. ọ̀gá èmi ò ní sọ jù báyẹn lọ ẹ wọ àwọn yòókù wa náà ṣé ẹ wò nísìn ṣe é rí bẹ́ẹ̀. ẹ ṣe Ọ̀físà Kúnlé Ọ̀físà Samuel you are well done inú mi dùn gan-an fún ròyìn yín tí mò ń gbọ́ nígboro kódà orí mi wú ara yá mi gan fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe kódà àwọn ìlú ń sọ̀rọ̀ wọn gan o báwo bá tí gbọ́ àwọn ọ̀gá wa lókè bẹ́ẹ̀ ń wò wọ́n pẹ̀lú bóyá ṣiṣẹ́ yẹn Ọ̀físà Samuel you are well done good of you mo tún kí ilé fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe yẹn in fact mo tún pray kẹ́kẹ́ tó continue síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé gan ni mo dúpẹ́ lákọ̀ọ́kọ́ ní kábàámọ̀ pé mo ṣe jọ iṣẹ́ tá a ṣe iṣẹ́ mi dẹ̀ ni mo ṣe
so inú mi dùn pẹ̀lú bẹ́ẹ̀ náà ṣe ń tọ́ wa sọ́nà. Mo dẹ̀ fi ń dá yín lójú pé zone tí mo wà yìí, ìjọba ìbílẹ̀ tí mo wà yìí àti àwọn ètè mi tún ní àṣẹ lórí ẹ̀. Mo fi ń dá yín lójú pé gbogbo àwọn agbésùmọ̀mí tó wà níbẹ̀ la máa rú jáde lẹ́yọ kọ̀ọ̀kan. Mo fi ń dá yín lójú kan sí mo ti plant àwọn èèyàn síbẹ̀ tó jẹ́ pé wọ́n bá mi ṣiṣẹ́ papọ̀, so gbogbo ibi tí wọ́n bá sá sí a máa wá wọn jáde, so mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀. Tẹ́lẹ̀ kejì ń tẹ́ wá ṣe yìí náà ó wà òkè, ó dùn mọ́ mi nínú gan, so ó pé ká tẹ̀ mú nǹkan tó máa jẹ́ kí a wà united dání, so ẹ ṣé gan mo dúpẹ́, so ẹ̀yin ni màá tún bá wí sàn ọ̀gá ọwọ́ yín ló kù sí, tó bá ti yá eégún tí ó ti yá ọ̀rẹ́ tiwa náà àbí. bẹ́ẹ̀ ni. ẹ ṣé mo dúpẹ́, kò sí ọ̀dà yìí láàrin wa ṣùgbọ́n kò ṣeé ṣe ká má rí kàńdá nínú ìrẹsì ṣé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn yes oore kẹ́bíríbọ̀dù àkàjẹ́ká dìmú ẹni tí ò bá láyà kó má dìmú o ìrìn tútù ọmọ ají fọhùn ají kọjú sípò sunkún ni ó yá o ògùn lákàrẹ́rè ọ̀ṣẹ́ mọ́lẹ̀ ó yá ẹ dìmú wọ́n gbọ́ ìtẹ̀kọ́ wà bẹ́ẹ̀ o ìwọ tó bá níyàmá wulẹ̀ tẹ̀lé wa o ẹ tó bá ní bàbá ni kó máa bá wa lọ ìwọ tó bá ti mọ̀ pé ó dalẹ̀ tó ò ní dalẹ̀ má wulẹ̀ dìmú kó fi búra o tó bá dìmú ògùn ó gbé ẹ ní ìfọ̀nàfọ̀ṣù ni o ó yá dìmú. Àdìsá báwo ni ìwọ ṣe máa ń rìnrìn tiẹ̀ ná wàá kàn yọ gúlẹ̀. ẹ̀yin náà mọ̀ pé ẹ̀rìn mi ò jọ kan káàkiri. ìwọ àtìrìn ẹ sí òòjọ́ kan yìí. káàkiri ni kì í ṣe pé bí àmọ́ wulẹ̀ plan kí mo fẹ́ wá sọ́dọ̀ yín lónìí ṣùgbọ́n torí nǹkan tí mo bá ń ṣètò ló jẹ́ kí n wá nípa ọ̀rọ̀ tí bí tá a sọ. mo jẹ́rìí ẹ̀ Àdìsá mi ọmọ ni aládìsá o ọmọ ni wo Àdìsá ọ̀rọ̀ kan máa ń kọ mí lóminú. ṣé o mọ̀ wípé mò ń sọ wípé mo fẹ́ mọ ọ́fíìsì ẹ látijọ́ yìí níbi iṣẹ́ ẹnjìníà tó lóun ṣe ó ṣáà ń sọ pé màámi ẹ má wọ̀rì màámi ẹ má wọ̀rì mo fẹ́ mọ ọ́fíìsì ẹ. lóòótọ́ ni kì í ṣe pà ní ọ́fíìsì ṣùgbọ́n èní èkó ọ̀la àbújá ń ló fà á ní tó fà á nìyẹn màámi. Àdìsá màá. díkìrù láì. màá. ó dáa mo ti gbọ́ tiẹ̀ ìyẹn ẹ̀kan látìgbà tí mo ti mọ̀ ẹ́ tó ti di ọkùnrin tó ti tọkùnrin mi ì rí obìnrin kankan pẹ̀lú ẹ̀ rí. ìgbà wo ló fẹ́ mú àfẹ́sọ́nà wá. inú mi dùn fún béèrè tẹ́ béèrè yẹn kì í ṣe pé mi ò kúkú lẹ́yìn tí mò ń fẹ́ ṣùgbọ́n àsìkò àti mú wálé mi ò tí ì tó. Àtàndá. Màámi. ṣé wàá dìgbà tí irun funfun bá yẹ ń gbogbo bí kò tó wà nínú wálé ní mo fẹ́ pọn ọmọ mo fẹ́ gbọmọ ẹ̀ pọ́n. ẹ má wọrí kì í ṣe pé bí àmì láfẹ́sọ́nà mo ní fiance ṣùgbọ́n àsìkò tí ì tó ni lásìkò ẹ̀ bá tó màá mú wálé. Àdìsá. màá. àsìkò tí ì tó náà ló ń sọ látijọ́ ẹ̀ àní mo fẹ́ pọn ọmọ mi báyìí. Màámi ẹ fọkàn yín balẹ̀ lásìkò ẹ̀ bá tó màá mú wálé. ọkàn mi ò sí lókè tẹ́lẹ̀ o mo fẹ́ rí àfẹ́sọ́nà ẹ̀. kò sí wàhálà mo ti gbọ́ màá ṣiṣẹ́ lórí ẹ̀ láìpẹ́ kò lè pẹ́ kò lè pẹ́ kò lè pẹ́ ẹ fọkàn yín balẹ̀ kò lè pẹ́ àmín ojú òní tiẹ̀ o ò ní ràní fẹsẹ̀ sí o ò ní ṣubú dànù. fọwọ́ gbá ẹlẹ́dàá rẹ mú orí rẹ sọre orí rẹ ò ní gbàbọ̀dé sórí ní ẹ̀yìn ìgbà tí a ti mú odidi ẹran ajiyọ̀ tá a ti fi ṣe ìrọ́ǹdà fún ẹ̀mí ìyá rẹ ò ní kú mọ́ ìwọ náà ò sì ní kú mọ́ mo sọ fún ọmọ pé ojú ẹdẹ kì í fọ́ etí ẹdẹ di ẹdẹ yẹn rọ lápá ẹdẹ yẹn rọ lẹ́sẹ̀ àìgbọ́ pé ẹdán nílé dì kàkà kó o kú yọ ọmọ kù díẹ̀ ni ò ní rí jà ayé ewé gbégbé ló ní kán máa gbé ọ kán jù ọ lẹ̀ ewé ìjà ló ní kán máa yọ ọgbà àwọn ọ̀tá rẹ mọ́lẹ̀ àtàyè ló ní tó ọba ti wí kọ́ mọ́ ṣẹ́ bẹ́ẹ̀ torí tasẹ̀rẹ̀ ní ṣe láwùjọ òwú tí jímèrè ní ṣe láwùjọ ọ̀bọ yóò dáa fún ọ kò jù bá náà lọ.
àdúrà rẹ ti gbà àṣẹ kárí láì àṣẹ. àmọ́ ó ní kìlọ̀ ìkìlọ̀. bẹ́ẹ̀ ni ó mọ̀ pé ó kù báyìí ní ìbọn ró bẹ́ẹ̀ ni. àwọn ọ̀tá rẹ̀ ọmọ tó ara àṣẹ. ó ní láti máa fura o ìfura. pánsá fura pánsá jáná àjàfura àjàjìn onílé ó tí ò fura irú yìí náà lẹ́kọ̀ọ́ ní láti máa fura láì fura ó léwu kán má bàa wá padà kó wọ̀ náà àgbọ́yé. o lè tí í jolè lólè máa fura o máa fura o ìfura lògùn àgbà. ìfura lògùn àwọn àgbà máa fura. àgbọ́yé. Mami. àtọ̀dọ̀ ọkọ mi. Yes ma. fún àtijọ́ mẹ́ta báwo ni iṣẹ́. Ẹ wo adúpẹ́ fọ́lọ́run mo ti miss yín gan bọ̀ ńgbà tá a wá ṣe operation ládùúgbò yìí wọ́n á rò pé èèyàn kì í kọjá wájú ọba kó má kí ọba mo gbọ́dọ̀ yà sọ́dọ̀ máàmì kí n wá kí wọn nílé dáàbò àtẹ̀ṣe rí mi mà. o ṣé ọkọ mi. Yes ma. á dára fún ẹ. Àmín mà. lágbára Ọlọ́run ò ní ṣìṣe o. Àmín mà. ò ní rógun àṣìta ìbọn. Àmín mà. ò ní jẹni tí wọ́n ń wá. Àmín mà. lágbára Ọlọ́run ọkọ ọba àdá ọba kò ní ṣá ẹ lẹ́sẹ̀ o wọn dẹ̀ ní ṣí ẹ mú. Àmín mà. Ẹ ṣé gan ni màmí ẹ tún ṣe ní pé èmi àtàwọn colleagues mi a wà níta so mo fẹ́ tètè lọ bá wọn kọ́sí tá a wá ṣe ó wà important gan màmí ẹ má wọrí fà á balẹ̀ wá wó èmi next time. Àtàndá àmọ́ ṣá Ọlọ́run á máa bá mi fìṣó ẹ̀ ṣó ẹ má jẹ́ kán gbé e lọ síbi táwọn Boko Haram wá o èmi ò ṣe iṣẹ́ oní Boko Haram dé o bó bá ti jẹ́ pé ìjọba oní Boko Haram yẹn bóyá kò fi ṣẹ́lẹ̀ o. Màmí ẹ má wọrí ẹ ti gbà pé ibi tó bá ní láti ń bọ́ ọmọkùnrin ni àdúrà tí ń lò jẹ mí lógún so kò sí wàhálà mà. mò ń gbà á ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kí ìjọba rántí àti fìwọ́ síbi tó le. Àmín. gbogbo ibi tí wọ́n bá ti wà báyìí ibi ò ní le á máa rọrùn ní. Àmín àmín mà àmín mà ẹ ṣé gan ni mà. lọ́wọ́ ẹlẹ́dàá mi báyìí ò ní ṣìṣe. Àmín àmín mà ẹ ṣé gan ni mọ́mí so tí n bá ti dé ọ́fíìsì torí mo fẹ́ tètè máa lọ àwọn yòókù mi wà ń ta tí n bá dé ọ́fíìsì màá bá ẹ ṣe change kan kẹ fi wá nǹkan ṣe mà. ọ̀rọ̀ yìí kọ̀ mọ́mí Àdìsá. Alright ẹ bá ti rí wọn ẹ ní mò ń béèrè wọn o. Alright màá tún máa kàn sí mà. dandan ni láti ṣe nǹkan tí mo ní kó o ṣe ikú ni o. oníkèrè ayọ̀kèrè ọ̀rọ̀ ayé yìí òwe màá ní o ọlọ́gbọ́n ló lè yé ọ̀rọ̀ ayé yìí fi sílà màá ní ó lè paná lójijì o. ṣọ́ra ṣe ọ̀rẹ́ wa ilẹ̀ ń wọ́n yá o alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú pa.